Mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa. Mo dẹ̀ kí àwọn ọmọ ìyá wa náà ní Kogi State, Kaba, Okunland. Olóyè, wọ́n gba olóyè lálejò léni. Ẹ gbọ́ pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Ìgbòho ti dé o. Ìgbòho ti dé, gbogbo ẹ̀yin Fúlàní ẹ paramọ́. Ẹ paramọ́. Wọ́n gba olóyè lóhùn dé. Ó ní gbogbo Fúlàní tó wà ní Kogi State kan fi Kogi State sílẹ̀. Ó dé, ó lóhùn dé torótoró, òun dé tòrótòró. Ẹ paramọ́. Ẹ̀yin ènìyàn mi, àfi tẹ́ bá gbọ́rọ̀ yìí, àfi tẹ́ bá wo fọ́nrán yìí, ẹ wò tán àwọn Fúlàní tí ń lérí pé ṣé àwọn fẹ́ wá gba ilẹ̀. Ẹ mọ̀ pé ó ti pẹ́ ta ti ń sọ̀rọ̀ yìí. Àwọn Fúlàní láwọn fẹ́ wá gba ilẹ̀ wa. Gbogbo ẹ̀ náà ló wà nínú fọ́nrán yìí. Ẹ ní lá fún. Pé president ọmọ rẹ ni ọmọ yìí kò ṣe nǹkan kan, ohun tó ń sọ ni pé ẹ mọ́ pa ìran mi mọ́. Àárí ẹ̀sùn ká tó wá dúpẹ́ fún president tó gbà lè ṣe ohun tẹ́yìn ṣe yìí nílùú yín. Ká wà lórí oko wa, nulẹ̀ wa. Ayé bàbá wa ní àyè gbé nulẹ̀ ẹni ká fọrùn rọ̀ lẹ́ máa ń wí. A sì wá wà nulẹ̀ wa tí ẹ wá pẹ́ ìjí wa gbé ká mọ́ lọ gbé mílíọ̀nù wa nílùú tó lọ́ba tó níjó yìí. Adúpẹ́ pé president wa gbọ́ Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn. Ìjọba ẹlẹ́ẹ̀kejì tí ń bọ̀ yìí k'Ọlọ́run fi rọ̀ wọ́n lọ́rùn. Torí pé bàbá Tinubu wọlé ẹlẹ́ẹ̀kejì gbogbo wa náà la mọ̀ yẹn. Nígbà jẹ́ pé àwọn ará wájú ṣe mẹ́jọ. Bàbá náà ó ṣe mẹ́jọ. Yóò ṣe mẹ́jọ. Àlùbáríkà àwọn bàbá tó jókòó yìí. Torí pé àwọn bàbá yìí òṣèlú ló dé ní nǹkan dàrú. Wọ́n ní ọba ba lórí ohun gbogbo ni. Lẹ́yìn Ọlọ́run àwọn bàbá tó kàn rèé. Tí wọ́n bá sọ pé báyìí ni ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbà tí àwọn olóṣèlú dé, wọ́n yí nǹkan po, wọ́n tọwọ́ bọ̀. Bọ̀bọ́n ṣe tọwọ́ bọ̀ náà, àṣẹ yẹn sì ń bẹ. Ṣùgbọ́n àwọn bàbá ìrònú, àṣẹ tí ń bẹ lẹ́nu wọn ò gbọ́dọ̀ fi ṣépè fún àwọn ọmọ tí wọ́n ní. Torí pé ohun tí wọ́n ń jọba lé lórí náà ni àwọn aráàlú. Ìjọba lé lórí wọn pé wọ́n jọba tó dáa náà ni àǹfààní tí wọ́n fèmí láti wá. Pé ká wo nǹkan tá a lè ṣe sí ọ̀rọ̀ ààbò ìlú wa. Torí ìlú wa ni bí ìlú mi ni. Koiki Media bring the work closer to us. Gbogbo ẹni tí wọ́n bí wọ́n bá ti ń sọ èdè tí mò ń sọ lẹ́nu yìí, ìlú mi níbẹ̀. Káre ẹ rí i pé àwọn bàbá wa, bàbá mi tó jókòó nísìn, wọ́n bí ọkùnrin, kò ní jẹ́ kan, kò ní jẹ́ méjì, wọ́n sì bóbìnrin. Àwọn ọmọ táwọn náà bá bí, omi ó lọ Amẹ́ríkà, ètí ó lọ London, ètí ọmọ lọ gbé Ìbàdàn, ètí ó gbé káàkiri, wọ́n lọ tẹ̀dó síbẹ̀. Bí Yorùbá ṣe tẹ̀dó kiri nìyẹn, ìran kan náà ń gbogbo wa, bàbá kan ìyá kan náà ló bí wa, táwọn bàbá mi mọ̀ bẹ́ẹ̀. Ìdí nìyí táwọn bàbá yìí fi wá wò pé nígbà tí a ti jà fún wọn tó lómìnira, ìgbésẹ̀ tó ń gbé láti lẹ̀ fún ààbò ilẹ̀ Yorùbá, fún ààbò àwọn ọ̀rẹ́ rẹ̀ ò gbọ́dọ̀ dá dúró. Inú mi lẹ́rù pé bàbá mi kan bẹ́ ń bí bàbá wa yìí nígbà tí wọ́n ń ṣe ètò bí a ṣe ṣètò security alábùjá àtàwọn bàbá wa Olúgbọ́n kọ́lọ́njẹ́ mi ogun. Ẹ bá mi ṣe kábíyèsí gbogbo ilẹ̀ Yorùbá. Kábíyèsí ti bàbá mi ó rinlẹ̀ torí ìlú ọlá wa. Sẹ́lẹ̀ kan sí i. Ọlọ́run ti dáadáa. Adọ̀gbẹ́ lórí bàbá. Nígbà tí àwọn bàbá wa Olúgbọ́n ti ilé gbọ́n tí wọ́n ń ṣètò, wọ́n bá pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀. Mo mìtì bàbá mi ń bẹ̀ ní kábíyèsí mi ń bẹ̀ ń jọ yẹn. Wọ́n jọ ń fi ọ̀rọ̀ yẹn jomi tó ọ̀rọ̀. Wípé nígbà tí àti fún Sunday lómìnira ń sìn, a gbọ́dọ̀ ṣètò bí a ṣe ṣe security ilẹ̀ Yorùbá tí ó fi dúró. So lè sí bàbá mi ẹlẹ́ni mi bẹ́ẹ̀ bá ti fún mi láṣẹ tí mo ní àtìlẹ́yìn president tí mo lẹ̀ níta àwọn bàbá mi tó jókòó yìí, Fúlàní ò lè jíwa gbé mọ́. Jíwa gbé torí pé àwọn tí ń jiyàn gbé yìí wọ́n yé ṣe èsìkìdì, wọ́n yé ṣàǹjọ̀nù, èèyàn bíi tiwa ni wọ́n. Ìbọn tí wọ́n gbé lọ́wọ́ náà fi ń dẹ́rù àwọn bàbá mi àti ìyá mi lórí oko. Ohun tó sì gbé lọ́wọ́ yìí, àwọn bàbá wa yìí báwọn gbé sakabula lọ́wọ́, á gbà pọ́n táwọn gbé lọ́wọ́ yẹn pẹ̀lú rọ̀. Pẹ̀lú ètò. So president wa ní ká ṣètò bí èèyàn 50,000. Mo ní bàbá mi á rí jù bẹ́ẹ̀ lọ, àwọn wàwẹ̀ á rí jù bẹ́ẹ̀ lọ, tọ́ba rí bẹ́ẹ̀ lọ wà. Tọ́ba wa ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yẹn ní kíákíá. Tó gbé gbogbo Kogi ní oko ara ní gbogbo ilẹ̀ Yorùbá tí jẹ́lẹ̀ Yorùbá kálàáfíà wà. Mo dẹ̀ fi ń dẹ́ bàbá mi lójú pé kọ́lọ̀ ń jẹ́ bàbá Tinubu. Mi ò ní dójú tì wọ́n rárá. Mi ò dẹ̀ ní dójú tẹ̀yìn bàbá mi.
bí mo ṣe wá yìí nísìnyí inú mi dùn pé mo àwọn bàbá mi Ibrahim wọ́n ti ń ṣe gbogbo méjì àtàwọn tẹ̀yìn wọ́n ti ń ṣe ṣùgbọ́n àfọwọ́kùn tèmi pẹ̀lú wọn yóò tún wọ́n dà pé kíní yóò tún pépẹ́ jù bẹ́ẹ̀ lọ a sì lè kápá àwọn ajínigbé yẹn kì í ṣe pé a kápá wọn lásán a mọ̀ mú wọn á fún yín láàyè tí ẹ mọ̀ ní òfin yẹn gan. ó jára bá o. nígbà tí àwọn ọmọ mi wọgbó tí wọn àwọn tó ń mú láàyè wá rè tí èdè ṣe pé irọ́ la á mú òdodo pé àwọn tá a mú wá ní kábíyèsí ẹ kó wọn fún ìjọba ẹ̀yin ní kẹ́ ẹ mọ̀ kó wọn fún ìjọba kó lè mọ̀ pé lóòótọ́ là ń ṣe tí èèpà ń parọ́ mọ́ wọn tó gbogbo nǹkan láyé ká fi sọ́wọ́ Ọlọ́run àgbọ̀dọ̀ fi gbéraga kún ṣùgbọ́n mo fi ń dẹ́ bàbá mi lójú pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àti àṣẹ tiyín tí a bá jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá mi tó ti ń gbé gbèsè yẹn tẹ́lẹ̀ á kápá wọn dáadáa tí àlàáfíà wà fún mi dáadáa tọkẹ̀ tí ń sùn tí tẹ́sùn tí ọkàn yẹn ń balẹ̀ nígbà tí èmi gbọ́njú nílùú wa nílùú bàbá mi tí a bá toko dé ńgbà mi tí oorun bá gbé wa lọ́ntà a lè sùn mọ́júmọ́ bàbá wa sọ pé ìtàmú sùn mọ́jú ilẹ̀ sọ ọmọdé oko ó lòun láyà tí ọba láyà sí yóò sùn tani ó jẹ ọgbẹ́ tẹ́lẹ̀ bọ̀ nísìnyí bẹ́ẹ̀ bá wá sùn ta kílè tó wọ́n sì jíyàn gbé wọ́n bá ní ká wọn lọ mú wá ẹni tí ò tí ì rówó sanwó ọmọléèwé tẹni kọ́ lọ mú 50 million wá kọ́ lọ mú 20 million wá nílẹ̀ bàbá wa ó kù díẹ̀ káàtó mo dẹ̀ rí pé President Bola Ahmed Tinubu pẹ̀lú ìgbésẹ̀ wọn àti fọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn security men tí wọ́n dẹ̀ ní wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa á kápá àwọn pépò yìí tínú wa ó sì dùn tí ọ̀nà ló sì balẹ̀ Ọlọ́run ní jẹ́ kí gbogbo ilẹ̀ okun bàjẹ́ gbogbo ibi tí wọ́n ti wọ̀ tí wọ́n dẹ́rùbà àwọn bàbá wa nùlù wọn ń bí oko àwọ̀bẹ̀ á dẹ̀ rí pé a wà ń bẹ̀ fún ọjọ́ mélòó kan tí àwọn aráàlú ọmọ ráyè sinmi dáadáa tálàáfíà ó sì wà ẹ̀yin bàbá wa ní ọmọ tí ó ní ìyá òun ò ní sùn ni òun ní òun ní fojú po ohun bẹ́ẹ̀ ni ọmọ tó bá ní ìyá òun ò ní sùn òun ní òun ní fojú po ohun ojú ní sì ń kábò di òun bọ̀ mbẹ̀ ojú ń ká olè abẹ́rẹ́ tí ń dájọ́ ni ń gbà yẹ pé bá dájọ́ náà tẹ́lẹ̀ wọn náà ló kù jí pé ṣùgbọ́n mi fi ń dá ẹ lójú pé bàbá ojú ń ká àwọn yẹn ni tá a bá wọnú gótì wọn àṣọ àwọn tí ń bẹ́ ń gbòòrò tó ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ o àwọn tí ń díyàn gbé pẹ̀lú àwọn àsọmọgbé wọn tó ń bẹ́ ń gbòòrò tó ń fún wọn lọ́wọ́ pé ẹlẹ́ẹ̀ ló lọ ẹ lọ gbé ẹrìn báyìí bàbá mi tíṣẹ́ yẹn bá bẹ̀rẹ̀ ẹ kù sára sí wa àbọ̀ mi ò kábíyèsí. Tuhu yan uwa yan Najeriya tun da Tinubu har zuwa Dauda Lawan dare da yake ba sulu. Ka san ko wacce igiya ta tsada uwa ta bata hada rijiya ba. A halin yanzu kuna gani yan uwa yadda gwamnati ta ce tana ƙarya da sojoji da yan banga an kashe hillani kuncin kalgo. Ku ba ku ga abun kunya an kashe hillani ana waɗi ga duniya ana ta ƙaryar banza. Amma ga bindigun yan banga a halin yanzu ga hannu wanda gwamnati har yanzu bata nuna mana bindiga ta mu wadda ta dauka ba ko bullet kuma an yi ƙarya an ce an kashe bakin sifindi a halin yanzu ga shi nan a duke ga hilin Allah kuma kun ce kun kashe Iliya mai rasha to ga rasha ta ku da ya ɗauko ga tarbunan da kun ka gudu kun ka bari ba dan Allah ba dan baka wuta sannan ga makarrabai nai kun ga wani ma can ga bindigun su har da jankalle ga su nan duk wanda kun ka gani da jankalle wanda an ka an sace hannun attin banza. So a halin yanzu muna son gwamnati ta hito ta nuna mamu shi wani Iliya mai rasha ta kashe ko bakin sifindi ko wani babaye ko wani wane ne ga su a hili Allah ga rasha da an ka ansa hannun yan banga ga tarbin gwamnati katin banza yau gwamnati ba yan bangan da kin ka dauka za ki biya albashi ba ki biya mu tukuiti sannan ki biya mu albashi ki nuna mamu ga tarbin gwamnati mai tauraro ta so ta ba su irai banza ku nuna masu bindigo su ga su da zama ma sha Allah insha Allah alhamdulillah wa fatahum qarib wa bashirul mu'minin kuma ga sun samu sa a kansu a hali yanzu gwamnati ki diba ki gani asarar da kike ba mu mun kai ba sai kin kai mu asara duk wanda kun ka ce ba shi ga hili kowa da kowa ga container da sun ka juta sun ka bari nan so نصر من الله وفتح قريب وبشر المؤمنين والله خير الواصلين
a halin yanzu Allah na tare da mu ko da yaushe muna neman yadda shi ina zuwa a halin yanzu kuna gani nasarar da muke tare da ubangiji muna kira kullum alfarma annabi Muhammad sallallahu alaihi wasallam Allahu akbar wallahu galibun ala amri walakin akthara an-nas la ya'lamun kuma ba ku dai ba ma wa'ansu da yawa wa'anda sun kahiku akwai kayan su kamar ga bindigu su ga kuji su ga raje su ga tarbin su ga komina su ka nuna musu wannan ba su dai muka dauko ba wai wa'annan duk wanda kun ka gani mun dauko na ku sun yi 45 kwara nawa mun ka nuna maku ga container ku ga raje ku hada rokel wai amma baro rokel cikin gida ba nuna maku ba sauran bindigu kuma suna can zuwa an jima ya kai to da ire-iren su na kato da gora yan rai banza me kun ka gani yadda mun ka nuna maku wannan bidiyoyi muna son ku nuna maku ko mai sanda ce ta mu wanda kun ka dauka kun